ó mà ṣe o, ó lágbára gan ni. Tẹ́ ẹ bá ń gbọ́ táwọn Ìjẹ̀ṣà ń sọ pé ó lágbára yéye, ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo arákùnrin tẹ́ ẹ wò lókè yìí, immigration officer ni o. Òun ni a gbọ́ wípé ìyàwó rẹ̀ gún ní sísọ́ọ̀sì pa. Ẹ rí pé ó lágbára báyìí. Báwo ló ṣe ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́ gangan? Ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Ẹ má gbàgbé, ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gbọ́mọ sí o. Ṣé ẹ rí arákùnrin immigration officer yìí? Òun ni ìyàwó rẹ̀ ń béèrè owó lọ́wọ́ rẹ̀ nítorí pé kí ni ara ọmọ wọn kò yá. Ìyàwó bá ń béèrè owó lọ́wọ́ arákùnrin yìí wípé my dear, my darling, dákun, ara ọmọdé yìí ò yá, fún mi lówó kí n lè fi tọ́jú ọmọ mi tára rẹ̀ kò yá. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní arákùnrin sọ wípé kò sí owó lọ́wọ́ òun o, pé bóun ṣe wà lòun ṣe wà o, pé kò sówó lọ́wọ́ òun. Eléyìí ló wá fà pé kí ìyàwó arákùnrin yìí kó mú fóònù rẹ̀ ló lọ ń ṣẹ́ẹ̀kì àkáǹtì, bóyá Opay ló fẹ́ ṣẹ́ẹ̀kì ni o àbí àkáǹtì báǹkì míì ló fẹ́ ṣẹ́ẹ̀kì. Ló bá di wípé arákùnrin yìí àbí arábìnrin yìí, ìyẹn ìyàwó arákùnrin tẹ́ ń wò lókè yìí, ló bá lọ síbi àwọn mẹ́sẹ̀gì arákùnrin yìí, ìyẹn immigration officer yìí o. Ló bá rí ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì tí àwọn obìnrin tí wọ́n ti sẹ́ǹdì sí ọkọ rẹ̀, tí ọkọ rẹ̀ náà sẹ́ǹdì sí wọn. Eléyìí ló wá mú kí obìnrin ìbínú wípé my darling, ọ̀lín, dear, sweetie, pé ṣe bó sọ wípé kò sí owó ní ọwọ́ ti ẹni, ibo ni wọ́n ti rówó tóun sẹ́ǹdì sí àwọn obìnrin níta, pé after all mẹ́sẹ̀gì àwọn obìnrin lóríṣiríṣi ni mò ń wò lórí fóònù ẹ̀ yìí o. Náà bá ní bí arákùnrin yìí àtìyàwó rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìjà rẹ̀ o, bí wọ́n bẹ̀rẹ̀ sí í lura wọn bí ẹ̀ nílùú aṣọ òfì. Wọ́n ní lákọ̀ọ́kọ́ ti bá wọn parí rẹ̀. Wọ́n bá wọn parí ìjà yìí. Wọ́n ní ìjà ti parí o, ṣùgbọ́n wọ́n ní lọ́jọ́ bóyá lẹ́yìn ọjọ́ bíi ọjọ́ kẹta àbọ̀jọ́ bíi ọjọ́ kẹrin ni ìyàwó ló tún béèrè owó lọ́wọ́ ọkọ rẹ̀. Lọ́kọ tún sọ pé kò sí o. Ẹ wò ó. Níyàwó bá mú fóònù ọkọ rẹ̀ ló bá fọ́ mọ́lẹ̀ ní fóònù yìí bá túká yangán. Kò pẹ́ nínú bí ọkọ náà ló bá mú fóònù tìyàwó, lòun náà bá fọ́ fóònù yìí mọ́lẹ̀ o, ní fóònù ìyàwó náà bá ṣe kí ni, lòun náà bá túká o. Eléyìí ló wá fọ agbọ́n mi sí omi òtó tí wọ́n lura wọn bíi bàrà, ipa, ipò, ìpì. Ẹ ṣàmùwé Yorùbá tó ní gbà á lónìí gbà á lọ́la, bí ojú ọ̀hún ò bá fọ́ tán ràbàràbà ni ó máa wò. Ẹ̀yin kọ́ rèé. Ẹ ṣáà mọ̀ pé tí ọkùnrin àtobìnrin tí wọ́n bá mẹ́kẹ, tí wọ́n jàjàkadì àbí tí wọ́n ń ja ẹ̀ṣẹ́, ó ṣeéṣe àbí ọ̀pọ̀ ìgbà ló fi jẹ́ pé ọwọ́ ọkùnrin ló máa ń ju ti obìnrin lọ o. Ìdí rèé tí arábìnrin yìí tó fi lọ mú sísọ́ọ̀sì. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àwọn kan ní pé ó kàn fẹ́ fi halẹ̀ mọ́kọ rẹ̀ lásán ni o, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò rí bá a ṣe rò mọ́ o. Ló bá gún ọkọ ní sísọ́ọ̀sì lẹ́gbẹ̀ẹ́, àfi pù tá a gbọ́ lẹ̀jẹ̀ bá tú jáde o. Kí leléyìí? Yorùbá ní irú kí leléyìí, Ọlọ́run má jẹ́ ká bá wọn rí i. Wọ́n bá gbé arákùnrin yìí dìgbàdìgbà ó di hospital o. Nígbà tí wọ́n ó fi dé hospital, arákùnrin yìí dágbére fáyé. Ó ṣe goodbye, ó dàbọ̀, ló bá dágbére fáyé o. Níyàwó bá ní, gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní níyàwó yìí bá ní ó dáa, òun fẹ́ lọ ilé kóun sáré lọ ṣe àwọn ètò kan. Ṣùgbọ́n nígbà tárábìnrin yìí délé, ìyẹn ìyàwó, wọ́n ní ṣe ló palẹ̀ ẹrù rẹ̀ àtọmọ ló bá kó gbogbo wọn tó fẹ́ máa sá lọ. Ibẹ̀ làwọn ará ìlú náà ti di obìnrin yìí mú o pé rárá o, ọmọdé rẹ̀ ti pààrọ̀ gidigba, àfi dandan kò dúró tí kò jẹ́ ni o. Gẹ́gẹ́ bá a ṣe ń wí lọ́wọ́ yìí, arábìnrin yìí ó ti wà ní gálò ọlọ́pàá o. Ẹ̀rìpọ̀ ga báyìí, ọ̀pọ̀ ọgbà làwọn motivational àbí speaker àbí kí la máa ń pè wọ́n, nígbà míì àwọn pásítọ̀ a sì máa sọ wípé ìwọ obìnrin má máa yọ orí fóònù ọkọ rẹ wò, má máa tú orí fóònù ọkọ rẹ o, nítorí pé èèyàn kan sọ̀rọ̀ kan lọ́jọ́ sí,
ó ní fóònù ọkùnrin tóbìnrin bá ń yẹ̀ wò ó ní níṣe ló dàbí àlùbọ́sà o pé the deeper you go the more you cry, the deeper you go the more you cry, pé bó bá ṣe ń tú fóònù ọkùnrin bẹ́ẹ̀ ló ṣe máa sun ẹkún sí o, nítorí pé àwọn mẹ́sẹ̀jì oríṣiríṣi náà ló máa bá ń bẹ̀ tó sì wípé irú obìnrin bẹ́ẹ̀ á di ẹni tó jẹ́ pé ó lè máa fẹjọ́ sùn káàkiri pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé nǹkan tí mo rí lórí fóònù baálé mi rèé, báyìí ló ṣe jẹ́, báyìí kàṣá báyìí kàwòdì, tó jẹ́ pé àwọn èèyàn níta wọn a sì máa advice irú àwọn obìnrin bẹ́ẹ̀ pé wò ó tọkọ rẹ̀ bá ń ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí, ọ̀nà tíwọ náà máa dáre, ọgbọ́n tó máa dáre o. ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti lọ sọ́run àrèmábọ̀ nítorí pé ìyàwó wọn ti wo fóònù wọn, ṣùgbọ́n irú ìyàwó yìí tó dákẹ́ sára tí ò sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn olùbánidámọ̀ràn tí wọ́n ti fún irú àwọn obìnrin bẹ́ẹ̀ ní advice lóríṣiríṣi tó fi di wípé wọ́n ṣekú pa ọkọ wọn o. ẹ̀yin kọ́ rèé, gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí, kí ni opinion tiyín lórí irú fídíò báyìí? ẹ wò ó, ẹ ṣé tẹ́ ẹ bá wa wò ó. fídíò yìí ẹ rí i pé ẹ pín kó kárí ilé kó kárí oko kí àwọn èèyàn kí wọ́n lè kọ́gbọ́n, pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n máa ń wo fóònù ọkọ wọn, ẹlòmíì ibi owó ló máa lọ wò, pàápàá jùlọ àwọn ará ìlú òyìnbó kan náà máa ṣe bẹ́ẹ̀ o, tí wọ́n máa ń wo app tí ọkọ wọn tán fi ń sẹ́ǹdì owó, lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ máa gbọ́ ta nìyẹn, ta ló sẹ́ǹdì owó sí, èló ló sẹ́ǹdì sí, tán máa gbárata. eléyìí ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, pàápàá jùlọ nílùú òyìnbó. ẹ̀rí pé ó lágbára báyìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó ti gba irú ọ̀nà yìí tó ti dágbére fáyé. ẹ ṣé, ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí, ẹ bá wa tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọ̀fẹ́ ní subscription, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ̀ ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí o.